Èèyàn lé èwo lẹ́ṣẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ ń kọ́. Ilé ayé yìí le ooo àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣọ́ bàbá Erin ńlá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. A dúpẹ́ ní ọwọ́ yín fún àtìlẹ́yìn yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń comment, tẹ́ ń like, gbogbo ẹ̀ la gbọ́, gbogbo ẹ̀dẹ̀ la rí. A dúpẹ́. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ ọmọ, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Oṣù yìí ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Today is 19th of June. Ẹ̀yin èèyàn lé gbogbo nǹkan tá a sọ fún yín lánàá. A mú update ẹ̀ wá fún yín. Update tá a dẹ̀ mú wá òun ni lórí ìgbésẹ̀ tí bàbá wa Erin ńlá ń gbé tó ń sọ fún àwọn sisi mẹ́ta nínú àwọn olórí wọn wípé wọ́n ní láti fi ààfin àwọn sílẹ̀. Wọ́n ní ṣe ni ọ̀rọ̀ yìí ó di wàhálà o. Ó dẹ̀ di nǹkan tó jẹ́ pé wọ́n ní láti máa na ẹsẹ̀ síta. A gbọ́ wípé ìkan nínú wọn ó lọ bá ìyàwó ọba Ẹlẹ́gùṣì kejì, kì í ṣe olórí Sekinat o. Ẹ mọ̀ pé olórí Sekinat wọn take nonsense. She is always on her lane. Wọn ò fẹ́ wàhálà rárá. Wọn ò dẹ̀ fẹ́ nǹkan kan tó máa stain orúkọ wọn àbí kí wọ́n máa bá wọn sọ̀rọ̀ tí ò da sí Queen Naomi. So kò ní lọ sọ́dọ̀ olórí Sekinat. Ìyàwó bàbá wa Ẹlẹ́gùṣì ibẹ̀ ló gbà lọ. Wọ́n nígbà tó débẹ̀ wọ́n ló rojọ́ ilẹ̀kùn. Ṣé mọ̀ pé mo ṣe máa ń sọ fún yín àlẹ́jì ni o, nǹkan tá a gbọ́ la wá torchlight sí o. Wọ́n ló rojọ́ wípé kó jọ kó bá òun bá ọba Ẹlẹ́gùṣì sọ̀rọ̀ wípé kí wọ́n bá òun bá bàbá Erin ńlá sọ̀rọ̀ so that òun ò ní kúrò nínú palace. Wípé torí bàbá Erin ńlá ní kí àwọn kúrò nínú ààfin. Wípé òun ò dẹ̀ fẹ́ fi inú palace sílẹ̀. Òun fẹ́ wá pẹ̀lú ọkọ òun. Wípé so kí olórí yìí kó wá bá òun bá bàbá wa Erin ńlá kó sọ fún ọba Ẹlẹ́gùṣì kí wọ́n wá bá kábíyèsí sọ̀rọ̀. Wọ́n ní olórí yìí sọ fún wípé nǹkan tó ń ṣe ò dáa o. Wípé tó bá máa gbọ́ òótọ́ ọ̀rọ̀ o. Wípé ṣó mọ̀ pé ìgbà tó ń fẹ́ ọba Ẹlẹ́gùṣì òun ò gbé pẹ̀lú olórí Sekinat nítorí pé òun ò fẹ́ kí olórí Sekinat feel pé òun wá da marriage wọn rú ni. Wípé torí ẹ̀ ló ń fi dúró sí Abuja. Ṣé mọ̀ pé Muslim ni ìyàwó ọba Ẹlẹ́gùṣì kejì. Wọ́n ní torí ẹ̀ làwọn òun fi dúró sí Abuja pé torí òun ò fẹ́ nǹkan tó yẹ pé woman yìí ó máa feel bákan nípa òun. Wípé torí òun lòún wá sí inú ilé family wọn. So wọ́n ní wọ́n wá ń sọ fún àǹtí wa pé ìwà tó ń wò dáa. Wípé kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tí ò yẹ kó ṣe ló ń ṣe. Wípé kí ló dé tó jẹ́ pé kò fi Queen Naomi lọ́rùn sílẹ̀ pẹ̀lú bàbá Erin ńlá tó ń bá wọn drag nǹkan tí ò sọnù. Wọ́n ní olórí yìí advice ẹ̀ pé ìwà tó ń wò dáa pé ó ní láti change ìwà ẹ̀. Wípé nítorí òun ló wá sí inú ààfin yẹn tó wá fẹ́ kábíyèsí. Wípé ṣe bí ńgbà tó ń wá sí inú ààfin Queen Naomi wà nínú palace ńgbà yẹn. Wípé kò dẹ̀ dáhùn. Wípé kò gbọ́ láti má fẹ́ bàbá Erin ńlá. Wípé ìgbà tó wá fẹ́ bàbá Erin ńlá tán ó wá fẹ́ ní pé kí Queen Naomi má padà wá bá ọkọ ẹ̀. Wípé ṣé irú ìwà báyẹn dáa. Ó ní òun máa bá sòótọ́ ọ̀rọ̀ o, tó bá wù kó gbọ́ tó bá wù kó má gbọ́. Ó ní ṣùgbọ́n òun ò ní bá ọkọ òun sọ nǹkan kan. Wípé ọkọ òun ti ní kóun má dà sí irú àwọn ọ̀rọ̀ báyìí. Wípé so òun ni kó lọ ṣe àtúnṣe, kó ṣe nǹkan tó bá yẹ kó ṣe. Wípé kó má máa feel pé ìwà tó ń wù yẹn òun ló dáa. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ìgbà tí bàbá Erin ńlá ní kí àwọn
mẹ́ta nínú wọn yìí jáde, wọ́n ní gbogbo wọn ni wọ́n ń sáré kiri tó ń wá ẹni tí ó máa bá wọn bẹ bàbá Erin ńlá. Ṣé ẹ mọ̀ pé mo mú gist kan wá fún yín lánàá pé kábíyèsí ní kí àwọn elders kan fi ààfin àwọn sílẹ̀ for some time. Kì í ṣe pé bóyá wọ́n yọ wọ́n lóyè o, wípé ṣùgbọ́n wọ́n ní pé kí wọ́n fi ààfin àwọn sílẹ̀ for right now, kán jókòó sílé wọn. Then àwọn olórí mẹ́ta náà tán ní kán lọ síta. Kì í ṣe pé bóyá bàbá Erin ńlá divorce wọn o, ẹ̀yin èèyàn lé, nítorí peace kó bá fi reign nínú ààfin ni. A tún wá gbọ́ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nítorí pé kábíyèsí ò ní kí èyí tí ó wá láti Ifẹ̀ yẹn tó jẹ́ ẹ̀gbọ́n ìkejì yẹn. Ṣé ẹ mọ̀ pé a ti ní a máa sọ̀rọ̀ wọn àdẹ̀ní dárúkọ. Èyí tó wá láti ilé Ifẹ̀ tó jẹ́ àgbàlagbà yẹn, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n tú àṣírí ẹ̀ fún bàbá Erin ńlá nítorí bàbá Erin ńlá ò ní kó òun jáde kúrò nínú ààfin. Wípé wọ́n ní pé pretender ni, wípé àwọn nǹkan tó ń ṣe, wípé tí bàbá Erin ńlá bá gbọ́, wípé wọ́n máa lé tèfètèfè. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn. So wọ́n ní bá ṣe gang up lórí àǹtí wa yìí nìyẹn o, ìyẹn ẹ̀gbọ́n, wọ́n ná gang up lé lórí. Ẹ̀yin èèyàn lé, wọ́n dẹ̀ ní bàbá Erin ńlá ní kò sí ṣíṣe kò sí àìṣe kí àwọn mẹ́ta yẹn kí wọ́n máa lọ gbé ìta. Nǹkan tẹ́mi feel ni pé wọ́n fẹ́ kí Queen Naomi parí ritual wọn. So good news tá wá gbọ́, wọ́n ní wọ́n ti rí nǹkan ẹyọ kan tó kù fún full moon ritual wọn. Ẹ mọ̀ pé a ti wà lẹ́nu full moon ritual yìí tó jẹ́ pé Queen Naomi ti ṣe àwọn full moon ritual. The last one tó kù ó ní wọ́n ní inú gbogbo àwọn tó wà ní palace dùn nígbà tí bàbá Erin ńlá tó announce pé wọ́n ti rí full moon ritual. Nǹkan tó fẹ́ fi ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé ìyá onífá try gan. Recently bí àná náà ni mo sọ fún yín àti jẹta nípa bí Queen Mother wa ṣe gbé kòkò wá sí inú palace fún ritual Queen Naomi, tí wọ́n ní gbogbo àwọn elders gbogbo wọ́n yọ̀ mọ́ wọn. Ìpè inú wọn dùn pé bàbá kábíyèsí pé wọ́n yọ̀ mọ́ wọn. Ẹ mọ̀ pé ó dá kéèyàn máa hùwà tó dá, ẹ̀yin èèyàn lé. Ó dá kéèyàn máa hùwà tó dá. Ẹ̀yin náà ẹ wò tó bá yẹ pé Queen Mother wa tó bá yẹ pé wọ́n ń ṣèyàn dáadáa, ṣé wọ́n máa yọ̀ mọ́ wọn àbí wọ́n máa pọ́n wọn lé báyìí. So wọ́n ní kábíyèsí sọ fún àwọn elders yìí wípé Queen Naomi o, àwọn ò lè fi wọ́n sílẹ̀ nítorí pé wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú ìtẹ́ àwọn. Nǹkan tí wọ́n ní kábíyèsí sọ, bàbá Erin ńlá sọ fún àwọn elders allegedly o, bá ṣe gbọ́. Ẹ rántí ìgbà kan tí a gbọ́ gist pé kábíyèsí wọ́n rí àwọn nǹkan kan, wọ́n wá fẹ́ ṣubú. Tọ́ní Queen Naomi ni wọ́n sáré, wọ́n lọ dì wọ́n mú nítorí pé adé tán dé tó bá lè ṣí. Ẹ dẹ̀ mọ̀ pé èèwọ̀ ni pé ọba ò gbọdọ̀ rí inú adé. Wọ́n ní Queen Naomi ló save life kábíyèsí ńgbà yẹn. Nǹkan tá a gbọ́ nìyẹn. So gbogbo àwọn seers tó ń wá yìí, gbogbo wọn náà ń sọ wípé kò sí ṣíṣe kò sáìṣe wọn lè fi Queen Naomi sílẹ̀. Gbogbo ìgbà ni bàbá Erin ńlá máa ń sọ fún wọn wípé àwọn ò lè fìyàwó àwọn sílẹ̀. Bóyá ó rè pé bàbá Erin ńlá ń ṣeré ni o, I just don't understand. Wọ́n máa fi Queen Naomi wé ara wọn. Wọ́n á máa fi gbogbo nǹkan tí Queen Naomi bá ń ṣe, àwọn náà fẹ́ ṣe. Wọ́n á máa jowú Queen Naomi. Kábíyèsí ní àwọn ò lè fi Queen Naomi sílẹ̀. She's the love of my life. She's my sweetheart. Nǹkan tí
kò yé àwọn sisi wa gbogbo èdè. Kábíyèsí wọn lè fi bí wọ́n ṣe love Queen Naomi wọn lè fi hàn. Ó ti pọ̀ jù. Love yẹn ti pọ̀ jù. To the extent pé recently la gbọ́ pé àwọn yèyé mẹ́ta gan àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n lọ bẹ̀ Queen Mother tán ní pé kí Queen Mother kó jẹ́ káwọn move forward. Ipa wọn ti rí pé ìfẹ́ tí Queen Naomi àti kábíyèsí ní sí ara wọn ó lágbára. Torí a gbọ́ pé ìkan nínú àwọn àǹtí wa fẹ́ lọ bẹ̀ wọ́n pé kán jọ kó bá wọn bá kábíyèsí sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ní àwọn ò fẹ́ dá sọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Ipe táwọn ṣe àwọn sì ń pay fún up till now. So ẹ̀yin èèyàn lé gbogbo àwọn gist tá a gbọ́ ní ta ní ká mú wá fún yín allegedly bí mo ṣe máa ń sọ mi ò bá bàbá àwọn Erin lágbé náà àfin o. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí but good news tá a gbọ́ òun ni items tí wọ́n rí nǹkan tí wọ́n fẹ́ fi ṣe fún wọn ritual Queen Naomi wọ́n náà ti rí. Wọ́n ní gbogbo palace wọn náà ń jó ni nígbà tí bàbá wèrè ńlá announce. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé àwọn èèyàn ní pé kí kábíyèsí má fi síbi tán tún ti máa lọ change ẹ̀ o. Torí orí ọ̀rọ̀ tá ti wà láti joy ẹ̀yin èèyàn ṣáà máa gbàdúrà fún Queen Naomi àti bàbá wèrè ńlá. So tá bá tún ti gbọ́ gist mi a máa mú wá fún yín ẹ̀yin ará ilé. Mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi ní ilé àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Orúkọ mi ò yí padà Mashola ni orúkọ mi Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that àwọn ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì fún channel wa. Prize giveaway July 15 ẹ máa comment ẹ máa share ẹ máa like inú gbogbo àwọn 40 ẹ lè jẹ́ ìkan lára wọn. Ẹ má gbàgbé kẹ́ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ẹ jọ̀ọ́ o ó ṣe pàtàkì o. Ọlọ́run á bá mi dùn yín nínú á bá mi gbọ́wọ́ yín sókè o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.